rahmatullahi ta'ala wa barakatuh. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, àtọrọ gẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọ̀lọ́ Ọlọ́run kọ́lọ́n kó bá mú bá Ànábì àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó tún sọ wá di dídé àsìkò yìí tó ní ká máa pàdé lórí ètò yìí níbi tá a ti ń rán wa létí ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa ìgbéyàwó àti ìdílé mùsùlùmí. Abẹ́ Ọlọ́run ọba àwa tá à ń wí àtẹ̀yìntẹ̀ ń gbọ́ kọ́lọ́n jẹ́ ṣe wá láǹfààní láyé àti níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò wa kọ́lọ́n kó bá ṣe dáadáa fún wọn, tó ti dánú ọ̀rọ̀ wọn kọ́lọ́n má jẹ́ ó dojúrú, èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ́n kó bá sọ di ìdùnnú fún wọn. Àwọn òbí wọn méjèèjì tí wọ́n wà níwájú Ọlọ́run kọ́lọ́n mú sábà kẹ́ wọn. Gbogbo ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan wa náà tá a fi lókù lọ́rùn kọ́lọ́n kó mú sábà kẹ́ gbogbo wọn papọ̀, tó fi dórí ọ̀kan nínú àwọn àfáà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ nínú ìlú wa yìí, ìlú Ìlọrin lónìí, Sheikh Hamza kọ́lọ́n kó bá kẹ́ wọn, Sheikh Hamza Àríyìbí àti gbogbo àwọn òkú mùsùlùmí tí wọ́n ti lọ kọ́lọ́n kó mú sábà kẹ́ wọn. Ní òní pẹ̀lú ògo Ọlọ́run ọba àwa nínú stúdíò pẹ̀lú àwọn àfáà wọn Sheikh Saad Sarumi. Gbogbo ala gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn àti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ni wọ́n ti rí bí àpíà nínú stúdíò. Àwa dúpẹ́ fọ́lọ́run ọba tí ó dá àfáà wa padà sí orí ètò yìí. Mélòó ẹni tí ó ṣẹlẹ̀ síbẹ̀ tó sì gbábẹ́ lọ. Adúpẹ́ fọ́lọ́run ọba tọ́lọ́run bá wa sẹ́yìn kù lórí dáadáa. Gbogbo gbìyànjú lórí ẹ̀sìn tó jẹ́ pé ibi tẹ́ ń lọ náà níjọ́ náà ẹ fẹ́ lọ ṣe wáàsí náà ni ó. Àbí Ọlọ́run bá kó bá sẹ́yìn lẹ́san olóore láyé àti níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Irú bẹ́ẹ̀ kọ́lọ́n mọ́ sábà sẹ́mọ fún yín. Gbogbo ibi tó bá kù sí lára kọ́lọ́n kó mọ́ sábà ṣàlékún àlàáfíà fún yín. Kó wá mọ̀ fi sọ́rẹ̀ sọ gbogbo wa, gbogbo lílọ bíbọ̀ wa kọ́lọ́n má jẹ́ kí a ní accident, kọ́lọ́n kó mọ́ sọ ẹnì kọ̀ọ̀kan wa. Ní kó tó di pé ẹ bẹ̀rẹ̀ hadisi tí a máa kà lónìí pẹ̀lú ògo Ọlọ́run ọba. Àfi dédé àsìkò yìí náà a fi dúpẹ́ fún àwọn àfáà wa tí wọ́n ń wá síbí láti jọ́ yìí. Gbogbo àwọn tí ń wá yìí, wíwá tí wọ́n ń wá kì í ṣe pé nǹkan kan là ń fúnra wa o. Sheikh Lukman Saleh, imam wa ní Asabat Mosque, kọ́lọ́n kó bá a dúpẹ́ fún wọn. Ẹ rí i pé àwọn náà ṣe gbìyànjú gan-an lórí ètò wa yìí. Ó tilẹ̀ jẹ́ pé èmi àti wọn náà lájọ máa ń wá nu Ramadan. So ìgbà tí èsì Ramadan yìí wọ́n dúró tì wá, ìgbà tí ó sì Sheikh Sarumi tí ó sì wọ́n lé, kọ́lọ́n kó mọ́ sábà wa ṣàlékún dáadáa fún àfáà náà. So kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní ka hadith, ẹ bá a dúpẹ́, ẹ sì ṣàdúrà fún àwọn tí Ọlọ́run ní kí wọ́n sọ́pọ́ọ̀tì lórí nǹkan tó ṣẹlẹ̀. Kọ́lọ́run ọba kó bá san gbogbo wọn lẹ́san olóore láyé àti ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Even lórí Facebook, àwọn tí wọ́n ń follow àmì program náà, ẹ rí gbogbo wọn ni wọ́n ń ṣàdúrà. Àdúrà tí wọ́n ń ṣe gan wàláhì ó pọ̀ gan. Torí tẹ́mi gan bá ń ka èèyàn wá lè rí bí respond sí gbogbo ẹ̀ mọ́, èèyàn lè káyé yẹn tó ṣàdúrà fún yín lórí Facebook. Nígbà tí a tún padà tún sọ náà pé ara ti ń yá dáadáa, wọ́n tún ṣàdúrà. Kọ́lọ́n kó bá san kálukú ní ẹ̀san olóore. Jazakumullahu khairan. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ba'd. Anki gbogbo wa tá ń bọ̀ wá nílé pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba, ẹ̀yin Ọlọ́run ọba tí ó láre. Ìtumọ̀ sí fún Muhammad sallallahu alaihi wa alihi wa sallam في الملأ الأعلى عند الملائكة ينبي يتوقع لنا ملائكة كما بان محمد السكبة صلاتنا كما بان الصحابة كما بان التابعين كما بان التابعين أتبقى وتوانتلي من أن محمد صلى الله عليه وآله وسلم في جوجو القيامة آمين. أدوبة فولا وبا بلكسي torí eléyìí téèyàn bá manú wọ́n téèyàn bá manú yóò máa pẹ́dá. Ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí yàn tí yẹ pé láàrin ìṣẹ́jú kan sí méjì èèyàn ò rí nǹkan kan rò mọ́, èèyàn mọ bó ṣe ṣẹlẹ̀ mọ́. So lẹ́yìn pé yàn kan ọ̀kẹ́ kí ni kan lọ́wọ́ ṣẹlẹ̀ yìí ó sì já èèyàn sì rí nǹkan kan mọ́ bí pé yàn kan tó bá àyàn láyè kan nípa láwọn sọ pé òwí báyìí òsì báyìí ṣẹlẹ̀ pé ẹ pọ́ lọ́wọ́ bá wà ní kí ọlá ọdẹ mi yẹn padà ni.
so mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé mo rí àdúrà tí ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ní rí pàtàkì àdúrà wàlá àdúrà yẹn wàlá mo rí pé Ọlọ́run fi bá mi lò gan wípé ọ̀pọ̀lọpọ̀ sẹ́mọ̀ kí nǹkan ìlì gan sẹ́mọ̀ kó kí nǹkan máa san kẹsì kó yá kó wá tètè ṣe kíákíá wàlá mo rí gbígbàdúrà náà torí tó bá ní pé bí ó sì padà rí ni ní àwòrán ojú yìí fèsì tẹ́mi tẹ̀ rí jọ́rọ̀ lọ́n fèsì èmi gan lè sẹ́ndì fídíò sẹ́ni kankan jìyàn yìí pé wọ́n rí pé alhamdulillah Ọlọ́run ló máa pọ́jú mọ́ ìṣẹ̀lẹ̀ nǹkan àyànní ara yín dání àdúrà ló gbà ní tó mọ̀ pàdúrà ló gbà kì í ṣagbára kọ́ wallahi ìjọba kan wà ní mo fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ Barrister Abdullahi As-Sudaisi kọ́lọ́n bá sàríkún dáadáa fún yín so kọ́lọ́n bá jẹ́ kẹ́ máa padà sí bí láìláì so kọ́lọ́n bá ó lò yín sábàbí púpọ̀ tẹ́gbẹ́ bá jọ ń bẹ tẹ́yìn bá jọ ń wà pẹ̀lú ara yẹn èyí tẹ́yìn máa fẹ́ mọ̀ yí pé èèyàn fẹ́ ara yẹn náà ni àwọn tó bá jọ ń bẹ tí nǹkan kan wá dé tí nǹkan wá ṣẹlẹ̀ tá a bá ti rẹ́ni dúró pẹ̀lú yẹn kò sàǹfààní àmì tẹ́yìn bá ní pọ́blẹ́mù tó wá ní wàhálà tẹ́yìn wá rẹ́ni tí ó dúró tì yẹn bẹ́ẹ̀ náà fáwa alálòdò náà so kàfíìsì Allah kọ́lọ́ bá ṣàlékún dáadáa fún yín kọ́lọ́ bá ṣe àlékún dáadáa náà àmín so gbogbo kí nìyí mo rí i pé mo wá àwọn sọ̀pọ́tì yẹn lọ́tún lọ́sì tó fi ní ṣe financially ni pé owó nìyí àwọn As-Sudaisi ní kàfíìsì Allah wọn náwó sí wa lẹ́yìn àwọn kan tó sì nítumọ̀ bẹ́ẹ̀ làfà wá séwu náà aládùúgbò wọn náwó sí wa lẹ́yìn àwọn kan tó nítumọ̀ wọn tún bá àwọn èèyàn wá so àwọn àdìyà ti fẹ́ pé so wọ́n bá kẹ́ ń dákọ̀ dọ́kítọ́rù ẹ má dákọ ẹnìkan kan mọ́. bẹ́ẹ̀ wá lé àwọn ẹlòmíín náà bẹ́ẹ̀ tó ẹ pé ó dà àwọn tó ẹ pé àwọn èèyàn ńláńlá tó ẹ pé ẹ̀spẹ́kìtì àwọn náà kàn wá tí wọ́n á yọ zaka yìí wọ́n tún wá yọ zaka wọ́n tún ṣe kí wọ́n tún ṣe àdíyà tó ní agbára. foundation wa ní Masjid Yahya àbí. Dr. Jamia. so àwọn èèyàn àmọ́gá wọn náà tí wọ́n fún wa ní àdíyà bẹ́ẹ̀ wá ní àlejò ńlá kan náà ló tún wà àwọn ẹfẹ kéèyàn dákọ wọn yọ zaka yìí wọn tún wọn kọ dámọ owó tó tún nítumọ̀ gbàfàgbà bẹ́ẹ̀ wà látún wọn tó yẹ kó ní kíní dàbàbà tẹ ń gbé kì í tí Ọlọ́run fi ní kó sábà bí accident yà á Ọlọ́run ó gbé jìde ọlá ó sì dúró ó sì náwó gbowó Ọlọ́run sì tẹ bá rí ní síbáyọ ní sí kíní iná sì ní báyìí tó alhamdulillah sẹmọ tí ò bá yẹ kó bá wà nílẹ̀ náà ní sáà rí gbé kí jẹmọ kàkà gbé sẹgbẹ kan ẹ bá tún rí ìwé náà ní ọmọ bàjẹ́ pé àmọ́ tó Ọlọ́run bá ilé sẹyìn ẹnìkan kan lẹsẹ lórí bákan náà ilé kéwú àwọn dókítà wa àwọn náà tún kọ́ àwọn ọmọlékéwú wa gbogbo ọmọlékéwú wa Dr. Sarumi kọ́ àwọn ọmọlékéwú wa bẹ́ẹ̀ làwọn ẹlòmíín náà àwọn gama àwọn ìyá ní gama subhanahu tí ń lọ sí lẹ́kṣọ̀ gangan akọ́lọ́mọba bẹ san wọ́n lẹ́sùn lórí. àpẹẹrẹ pé yìí náà jẹyàn dáadáa wọ́n ti lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti dé bẹ́ẹ̀ tí wọ́n lá àwọn tí wọ́n jẹ́ fámìlì wa náà nínú ilé Sarumi náà wọ́n ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ máa ń pè so ó yà mí lẹ́nu pé ṣé wọ́n tẹ̀lé lè kà á pé wọ́n lè kà á náà kún tẹ́lẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ kó bá san wọ́n lẹ́sùn lórí gbogbo tí kálukú ní. ilé náà ń jẹ́kọ̀ọ́ fún gbogbo wa náà àwọn tá à ń gbọ́ wa káwa náà ká máa ṣe dáadáa téèyàn bá ń ṣe tó bá kú kí nǹkan séèyàn àwọn èèyàn dìde síyàn alhamdulillah. káwa sọ àwọn eléso ní èso ní ẹgbẹ́ kí ní ẹgbẹ́ tó àtàwọn olówó tẹ́pẹ́ ọ̀hán kan ọ̀pọ̀lọpọ̀ kó bá sàlékún dáadáa fáwọn náà wò nígbà lè fún wọn pé jazakumullahu khairan wọ́n níbi ní pé náà bá ti di pé náà bá ti lè sọ pé náà bá gbogbo àná mi káfíwò wọ́n ní lámìtẹ́ dídí má tó káfíwò wọ́n kó jazakumullahu khairan níbi ní ká sọ pé ọlọ́wọ́ bá san ilé sọ lórí ọlọ́wọ́ àdúpẹ́ fún yẹn sọ jazakumullahu khairan náà ká bọ́ sínú hadithi yẹ bí ṣe wa fọwọ́ Jabir bin Abdullah ní àwọn sọ̀hábà náà Muhammad sallallahu alaihi wa sallam àti sọ̀tàn wọn láì mọye dáadáa níbi ayé yìí bàlá sí àmọ́ yẹ ká ka hadith wọn náà àwọn tí wọ́n gbé tírà lọ́wọ́ tí wọ́n ń fọkàn bá wa lọ ká ka hadith jáde náà. bismillahir rahmanir rahim wa an Jabir radiyallahu anhu qala wa an Jabir radiyallahu anhu ma qala qala rasulullah sallallahu alaihi wa sallam ayyuma abdin tazawwaja bighayri idni mawalihi aw أهله فهو عاهر أنا محمد صلى الله عليه وسلم سوري حديث فهو جابر بن عبد الله نبى وبايا كوكو سو فهو جابر بن عبد الله أتمنى سبب سو يا أكا غير في كده نبي بابا وان نوع صحابة محمد صلى الله عليه وسلم نوع أول قتيل قصة أحد نوع تما كوني وجوا أحد بابا وان جه كذا àbí Muhammad sallallahu alaihi wasallam débi yìí pé bí Ọlọ́run tó wá padà Ọlọ́run dábàá yẹn lọ́la Ọlọ́run sí orí fún un débi pé ẹ̀mí bàbá yẹn
wọ́n fi sínú àwọn qanadil min qanadil janna min qanadil janna wọ́n fi sínú àtùpà kan nínú àwọn wọ́n ní ẹyẹ green ẹyẹ yẹn wọ́n bẹ̀rẹ̀ sínú wọ́n kiri ká àwọn àtùpà kan nínú àwọn àtùpà tó wà Janna ní bàbá fáwọn Jabir ibn Abdullah yìí. So bàbá yẹn wá kú, so àkọ́kọ́ ní táwọn kọ́ pa ní ojú ogun yẹn nìyẹn, so òun náà ti kọ́kọ́ rí gan. So bàbá pàdé wá kú bẹ́ẹ̀ tọ́ ọ wá fi àwọn ọmọbìnrin géńdé méje òfin wọn lè bá wọn. So bọ́tọ́ wá fi wọ́n lẹ̀ bákan bàbá yẹn tún wá jẹ gbèsè àwọn orí Ọlọ́run ọba. Jabir ibn Abdullah bàbá yẹn jẹ gbèsè wọn ni pé tọ́ bí wọ́n ní Ọlọ́run ọba ọwọ́ bàbá mi ẹkùn olùwà máa ń sọ àkọsọ́lẹ̀ fún pé tọ́ èmi àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ ń lọ o àmọ́ o dákun gbèsè tí mo jẹ báyìí lówó mo jẹ báyìí lówó ó ti sàlàsàlà àsọ́ọ̀lẹ̀ gbèsè tó jẹ fún ọmọ rẹ̀ Jabir. Kò bá lẹ́rù títí kó a sọ pé òun ní lọ sójú ogun. Àmọ́ ọmọ pé mo sà lọ mà mo jẹ báyìí ó sì fa àwọn ọmọbìnrin méje lẹ̀ Jabir ní sí ẹlẹ́kẹ̀jọ wọn. Tọ́ nínú tó wá ṣẹlẹ̀ mẹ́rin pé Jabir Abdullah Ọlọ́run wá yọ àwọn tó bá ti wáyé ní Ọlọ́run ó bàbá mi dákun bá ń san gbèsè bàbá mi, Ọlọ́run dákun bá ń san gbèsè bàbá mi. Ọlọ́run wá ṣe níbi pé nínú àwọn igi làbídùn tí bàbá rẹ̀ fi kalẹ̀ ẹ̀kẹ́ làbídùn sábà máa ń so títí wọn ẹ̀ẹ̀mejì ní máa ń so lọ́dún. Allahu Akbar. Wọ́n á sì pé wọ́n á fi gbogbo kíní wọn fi san gbogbo gbèsè ọkàn wa balẹ̀. Nínú tó wá ṣẹlẹ̀ mẹ́rin ni pé ó wá di pé òun náà fẹ́ fẹ́yàwó, ó wá di pé ó fẹ́ fẹ́yàwó, ó wá wò pé àlọ́ òun fẹ́ ó wá fẹ́ obìnrin tó yẹ pé ó jẹ́ adélébò obìnrin. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì wá pàdé ànábì pé bóò ni ànábì bẹ́ẹ̀ nǹkan ọ̀yàwó pé ó wà pẹ̀lú ti fẹ́yàwó ànábì pé bóò ni àwọn ọmọ tó ń fẹ́ ẹni tó ń fẹ́ wọ́n díà ní ẹni tó yẹ adélébò kan ló ń fẹ́ ànábì pé akúlódé tó yẹ kó o lè ṣe kí ni kó o fẹ́ ọmọge tula'ibuha wa tula'ibuk tọ́pọ̀ ọmọbìnrin yẹn ni yóò máa bá a ṣeré òun náà sì máa ṣe kí ni o òun náà máa bá wọn náà ṣeré gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó wọn náà jẹ́ wọ́n ní pé ó jẹ́ pé ọ̀dọ́ ni ó ṣe pé ìròyìn tó wá lọ́rọ̀ ni pé kò fẹ́ ní Muhammad sallallahu alaihi wasallam nípa ní Muhammad sallallahu alaihi wasallam tó ṣe jẹ́ aṣíwájú kì í ṣe aṣíwájú kan tó kàn máa wọ́bìṣì àwọn èèyàn. Ànábì máa ń fara balẹ̀ yóò gbọ́ ọ̀rọ̀ yìí pé kí ni tó rí lọ́wọ́ tó ṣe kí ni tó fi wà rọwọ́ bí agbára bá ṣe bẹ̀rẹ̀ rí nù. Ẹlòmíràn kan máa rọ́bìṣì yẹn kò ní fẹ́ kọ́ sọ kankan ọkọ̀ sọ kankan àwọn àwọn èèyàn kí ló fẹ́ sọ kò dáa kò yíyìn ò sínú àná láwùjáre kankan. Ó dà nínú àwọn àmì gbàtàgbàtà kékeré kí ni ẹgbẹ̀wò lọ́rùn rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ gbẹ̀wò lọ́rùn rẹ̀. Eléyìí náà tún jẹ́ rọ́dù fáwọn tí wọ́n máa ń sọ pé bóyá kò sí mọ̀tá ànábì ọmọ. Sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ó mọ̀ pé jazakumullahu khairan bá mi tẹ̀ lọ. Ó mọ̀ pé ànábì gan ọmọ yìí pé ọ̀rọ̀ àkídà náà tún jáde ńbẹ̀. Ànábì gan ọmọ pé ìyàwó tó fẹ́ abilékọ ni. Ànábì tó ń bẹ bá sì wá sí báyìí ìmọ̀ ànábì tó ń bọ̀. Ìwà aláṣejù tọ́wọ́ sọ pé gbogbo ìmọ̀ kò sí tànàbí ọmọ irọ́ ni o. Ẹ máa ń bẹ̀wọ̀ lọ́wọ́ báyìí ànábì gbogbo kọ́kọ́ lànábì mọ̀ o tọ́wọ́n bá fi wá àìní. Má di oríṣiríṣi tẹ́ wọ́n mọ̀ fi kí ànábì àsìkò mọ́lú ìyá wáyé. ntí èsì ti tà ànábì ẹ má gbé fún ànábì. Ẹ̀tọ́ Ọlọ́run ọba wọn fi fún Muhammad sọ̀rọ̀ pé eléyìí máa jẹ iṣẹ́ bọ́ pẹ̀lú Ọlọ́run ọba ni ìwọ orúkọ Ọlọ́run ọba ni máa jẹ nígbà tí wọ́n sọ pé ká sọ àwa níbi ìmọ̀ gbé ẹ̀yìn Ọlọ́run ọba àwọn ẹ̀tọ́ Ọlọ́run ọba ní Muhammad sallallahu alaihi wasallam ìwòye pọ̀ ànábì bá mọ̀ ní ànábì ò ní máa béèrè pé bẹ́ẹ̀ ni kò ní máa béèrè pé ṣé ọmọ kí ló fẹ́ nàbàdé gbogbo kí ló sì fà á tó fi fẹ́. Ó wá ní pé tó bá ní pé bàbá àwọn kú ọmọbìnrin méje náà fi kalẹ̀ fóun tó ń bá tún wá ní pé kóun tún wá lọ fẹ́ ọmọge kan sí kó wọn máa ṣe kí ni o wọn máa lajà tí ó ṣe kí ni tí ó pọ̀ gbogbo àwọn eléyìí ò ní fẹ́ gbà yí pé ìyá àwọn ni pé kí ni kò ní pẹ́ ìyáta ni eléyìí wà jẹ́yà tèmi kí ni obìnrin ò ní gbà bẹ́ẹ̀. pé àǹfààní ń bẹ ń bí kéèyàn fàdé lébọ̀ náà. ẹ̀bùn àwọn oníṣẹ́ òun ní ṣe wípé ẹ̀wò subhanallah wọ́n bá wọn sọ wábẹ́ wọn a máa ronú jinlẹ̀ ogun dájọ́ bẹ́ẹ̀ ọlọ́run pọ́lọ́ gbọ́n láàká ìgà ó pé n tí mo lè ṣe tí ó bá àsìkò yìí mu tí ó bá dèdè n tí ń ṣẹlẹ̀ mu ni pé kí n fàdé lébọ̀ kan tí ó dún nídò ìyá àwọn àbúrò mi. ẹni tó dúró wà ń bẹ̀ náà ni pé kéèyàn tó máa rí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ o kéèyàn máa rí síbi pé ànábì ń sọ pé kẹ́ ẹ má fẹ́ adélébọ̀ o kẹ́ ẹ má fẹ́ divorce o kẹ́ ẹ má fẹ́ widow ànábì ò sọ báwọn ànábì ò sì fojú kéré wọn níta ànábì kàn jẹ́ ká mọ̀ ń bẹ̀ ò ní pé
tọ́dọ̀ bá fi ọ̀dọ̀ abada púpọ̀ wọ́n gbádùn. ẹ pé lo kẹ́lìmọ̀ pé tó láì torí bá nẹ́bí sallallahu alaihi wasallam gan fúnra wọn adélébọ̀ bó wọn ṣe ń pè. gbogbo àwọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn adélébọ̀ ni mo wọ ìyàwó Aisha nìkan so ká clear ibẹ̀ wọn. bẹ́ẹ̀ tó lè pé èèyàn lè wọ Ọlọ́run wá sí fún àfọwọ́ Jábìr ibn Abdullah bàbá rẹ̀ sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam kódà Nábì sọ pé ó sì kí ni ó wà l'Àlùjánnà nínú ẹyẹ green tí ẹyẹ yẹn wá ń ṣe kí ni ń gbé ẹ̀mí bàbá yẹn káàkiri nínú Àlùjánnà báyìí ń rọ kiri ká àwọn àtùpà kan nínú Àlùjánnà subhanallah ṣe wá bá wọn ní sí pé àfọwọ́ Jábìr ibn Abdullah òun ló wá gba hadith yìí wá fún wa radiyallahu ta'ala anhu. Kana Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé ayuma abdin èyí yòówù nínú ẹrú tó bá pé ń jẹ ẹrú tazawwaja bi ghayri idni mawalihi ó ń pàdé sí fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìdájọ́ ẹrú nípa àti sọ̀tọ̀ ọmọlábí bí wọ́n síjọ́ ní tẹ́tẹ́lẹ̀ ẹ̀hẹ́n tọ́jú ọmọlábí tó jẹ́ hurr àti sọ̀rọ̀ ìpà àhàrárù à ń sọ̀rọ̀ bọ̀ tọ́jú ọmọlábí ni wọ́n ìdájọ́ wọn nípa ìfẹ́yàwó wọ́n sì bọ́lọ̀ ọ̀rin gbẹ̀rẹ̀ àwọn mọ̀páwà tó ti ń bá sọ́ra jóni náà asan lọ ilé gbogbo yìí náà àwọn náà ti máa ṣàlàyé bẹ́ẹ̀ wọ́n ṣe fún wa yékéyéké so pé àmìlẹ̀ ní sí ìdájọ́ tó fẹ́ sọ́rọ̀ pé nípa ìdájọ́ ẹni tó jẹ́ ẹrú adé Muhammad sallallahu alaihi wasallam pé èyí yóò wù nínú ẹrú kùnrin tazawwaja bi ghayri idni mawalihi tó wá lọ fẹ́yàwó tí ó sí ìyọ̀ǹda mawalihi àwọn mawali kan pè ní mawali jamu mawla kalma mawla nínú àwọn onímọ̀ wọn ó nínú àwọn al-adad ló wà tó ń pè ní al-adad ni pé àwọn wọ́ọ̀dù tí wáyé pé wọ́n máa ń ní ìtumọ̀ tó máa ń túmọ̀ ara wọn nínú lápòjú ní sẹ̀wá ni pé kalma lẹ́bẹ̀rẹ̀ fún alẹ́ kan bí az-zawju ọkọ àbí ọkọ ni ọkọ nílẹ̀ lábá tún ní a tún máa jẹ́ ìyàwó náà bẹ́ẹ̀ wọn tàbá ní mawla tàbá ní ó máa ń túmọ̀ ẹrú mawla a máa túmọ̀ ọ̀gá kẹ́lìmọ̀ ọ̀kan náà ní túmọ̀ ọ̀gá ní túmọ̀ kíni ní túmọ̀ ọmọọṣẹ́ ya maulaya ya maulaya ìtumọ̀ méjì náà wà bẹ́ẹ̀ nípa ọmọ ọ̀dọ̀ mi olùtúmọ̀ bẹ́ẹ̀ ẹrú mi ya maulaya ọ̀gá mi àbí maulana ọ̀gá wa àbí ẹrú wa ìtumọ̀ bá ń pè ní maulana àbí maulaya ìtumọ̀ méjì ló ní ó lè jọ pé ntọ́gbàlẹ́wò ni pé ẹrú mi ó lè jẹ́ pé kí ni ọ̀gbàlẹ́wò pé ní ọ̀gá mi. àmì tó súnmọ́ jù gẹ́gẹ́ bí society ta wà maulana ọ̀gá mi. bákan náà ìwé náà ni wàrọ̀ ẹ̀yìn ìwé náà ni wàrọ̀ àwọn túmọ̀ wájú so àyò sí púpọ̀ tá fi máa kó gbogbo àwọn ìtumọ̀ àwọn kíní ìwà ni so mawla ni tá bá ń sọ mawla nínú sharia lọ́dọ̀ àwọn istilahat al-hadithiyya àwọn aládìsí wọ́n sọ fún wa pé ó pín sọ́nà mẹ́ta àwọn tó ń pè ní mawla apá ti sọ̀kan ní pé a máa túmọ̀ ọ̀gá àti máa túmọ̀ ẹrú wọ́n á pín sọ́nà mẹ́ta báwọn àwọn ní mawla al-i'taqa mawla al-i'taqa yẹn ni ẹni tó yẹ pé ẹrú téèyàn sọdọ̀ ọmọlábí ẹrú téèyàn sọ di ọmọlábí yá mo free rẹ bẹ́ẹ̀ ó ṣe dáadáa kan yàgbá òyì mo tó sọ wá sí anta hur ó ti di ọmọlábí látò ní lọ ìkànnì yẹn mawla al-i'taqa tó ẹlẹ́ẹ̀kejì mawla al-hilfi mawla al-hilfi ni ẹrú tó yẹ pé èèyàn báyà láàrin yẹn ni wọ́n jọ ó dé sọ́dọ̀ rẹ̀ bákẹ́ yẹn wá láti ìlú kan ó wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn àyè àwọn èèyàn kan so wọ́n jẹ́ kí wọ́n jọ ń ṣe bí ọ̀rẹ́ fún wọn tí nǹkan tó bá fẹ́ béèrè nǹkan kan nípa rẹ̀ so àbẹ́ni nǹkan kan bá fẹ́ sábúrú fún wọn à ní lè sábúrú fún torí ọ̀dọ̀ ẹni tó dé sí tó gbà lálejò mawla al-hilfi nìyẹn so ó fara tí wọ́n so owó èyí wọn bá wọn. ẹlẹ́ẹ̀kẹta òun wá ní mawla al-islam mawla tó pé ẹni tó pé ẹ̀rú náà ni wọ́n pè mawla náà wọ́n pè àbọ̀ mawla tó bá dàgbà kálmà mawla yẹn islam ló fà ẹni yẹ aslama ala yadi saksin min as-sahaba min at-tabi'in bẹ́ẹ̀ ó gba islam lọ́wọ́ ẹnìkan náà sahaba ni àbọ̀ gba islam lọ́tọ̀dọ̀ ẹnìkan náà àwọn tabi'in ni so wọ́n pè tó ìwọ́n ní báwọn ní wọ́n máa pè ní mawla al-islam so ẹni tó pé islam ló fi ń jẹ́ wọ́n á ṣe nísìbà rẹ̀ wọ́n ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ẹni tí ó gba islam lọ́dọ̀ rẹ̀ ó lè pọ̀ gan bẹ́ẹ̀ so owó àwọn mìíràn tẹ́ pé a máa rí bí Abul Bakhturi so Àtọ́yí so wọ́n máa ń ṣe nísìbà Àtọ́yí àǹbàní tó yé
wọ́n máa ń ṣe nígbà sọ́dọ̀ wọ́n máa ń ṣàfihàn sọ́dọ̀ wọn tó pé òun náà gba ìsìláàmù ọ̀rọ̀ tó pé òun ní àwọn tí wọn mọ́wúlà ẹ̀ta kọ́ wọ́n tún wọn lẹ̀ ni wọ́n tú yẹn lẹ̀ ni so wọ́n máa ṣe nígbà pé wọ́n gbà tọ́ yìí ní pé ìran bàdétọ́ yìí nìyẹn wọ́n máa ń ṣàfihàn rẹ̀ sí ọ̀dọ̀ wọn. àwọn á ní mọ́wúlà al-Hilfi mi náà tó pé òun náà wà bẹ́ẹ̀ bí àfáwà títí Imam Malik rahimahullahu ta'ala mọ́wúlà al-Hilfi àwọn náà bàbá wọn so àwọn náà sọ̀kalẹ̀ sí àwọn àgbàní àṣùbà àwọn sọ̀kalẹ̀ sí ibà ní ọ̀dọ̀ ọkùnrin kan so wọ́n máa ń ṣe nígbà ènìyàn sọ́dọ̀ tí wọ́n náà so àbí Imam Bukhari rahimahullahu ta'ala أو أهله tí Imam Bukhari ń sè wọ́n máa ń pe Mawla al-Ju'fi tó bá àwọn onímọ̀ sọ pé bàbá Imam Bukhari wọ́n pè ní Mughira ibn Mughira àbí ẹ̀kọ́ ni táwọn sọ pé ibn Mughira ibn Baghdisba Mughira yẹn wọ́n ní pé Májúsí ní tẹ́tẹ́lẹ̀ àwọn tó máa ń bọ̀ náà ní tẹ́tẹ́lẹ̀ ó wá gba ìsìláàmù lọ́wọ́ ẹnìkan nínú àwọn ẹnìyẹn tí wọ́n máa ń pè ní al-Ju'fi nìyẹn bọ̀ tó wá gba ìsìláàmù lọ́dọ̀ Ju'fi yẹn wọ́n fi wá ń pè Imam Bukhari ní Mawla al-Ju'fi Mawla al-Ju'fi wíwẹ̀ àwọn fẹ́wà al-Hafiz ibn Ahmad fẹ́wà حافظ ابن كثير الحسن أبو سن العثري العراقي الحافظ العراقي ثم ما كان مثلا قوي مولى الجعفي مولى الجعفي ثم في نقول ẹrú tó jẹ́ ẹrú máa mí pé Mawla Ju'fi pé ó gba Islam lọ́dọ̀ rẹ̀ ni wọ́n ń jẹ́ Mawla títí Islam pé Islam tó gbà lọ́dọ̀ Ju'fi yẹn tí Mughira gbà lọ́dọ̀ Ju'fi yẹn wọ́n fi ń pè ní Mawla al-Ju'fi so wọ́n sábà ṣe àfihàn sọ́dọ̀ Imam Bukhari àmọ́ kì í ṣe pé báyà ibẹ̀ náà ti bí Imam Bukhari àmọ́ nítorí pé bàbá Imam Bukhari gba Islam lọ́wọ́ wọn so àwọn tó máa ń sọ̀rọ̀ nípa mọ̀wálí àwọn ọ̀nà tí ó pín sí náà ní kára sàlẹ̀ so pé أو أهله àbẹ́tọ́ ẹ̀pọ̀ sì jẹ́ ní tó jára alẹ́ rẹ̀ gan so tí àmọ́ tí àyìn tàbá alẹ́ ọ̀kázà lè rẹ̀ pé kò gba ẹni tó jẹ́ ẹrú tó sọ tó ní wàláwù rẹ̀ ẹni tó ní wàláwù mí pé tó jẹ́ bí alákọ̀yà sí tó wá fẹ́ fẹ́yàwó ni wọ́n fẹ́ fọ́kọ wọ́n fẹ́ ṣe kankan ni ẹni tó yẹ pé àbọ̀fẹ́ lọ́kọ ẹni tó yẹ pé wọ́n tí ó jẹ́ olùdáyọ̀ rẹ̀ tí ó yọ̀ǹda ìsàkùnlọ́ àkàrẹ̀ tí wọ́n lọ bá pé فهو ó wá lọ sí bẹ́ẹ̀ kọ́ wá gbẹ̀yọ̀ǹdẹ nìyí rárá ó sì fi ara rẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ ẹrú sì ni so ó mi pé ẹnìyẹn ni ààyèrún oníkìní onísìlẹ̀ náà ni Ànábì ní ewu ọkàn ní bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ ẹrú kò lè má rí àfi kó jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda ẹni tó jẹ́ mọ́lá rẹ̀ nǹkan tí a gbọ́yé níbi hadisi inú jazakumullahu khair. Ní báyìí a bọ̀ sí second segment níbi tí a ti máa sọ̀rọ̀ nípa ìwé halal sex and intimacy kí àwọn àfáwà Abdulsalam Aladodo tí wọ́n máa ṣe àlàyé ìwé náà fún wa. Tọ́pìkì tí a ṣẹ̀ṣẹ̀ mú abẹ̀rẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tó kọjá a continue láti bẹ̀ dápẹ́ tọ́pìkì yẹn ni sex starvation. Gbogbo wa tí a wà nílé tá à ń gbọ́ wa tó bá tó tásìkò tí a máa béèrè question tá a pè sórí program àbí táwa náà mọ̀ sọ àwọn observation wa lórí àwọn nǹkan tí a ti sọ̀rọ̀ lé lẹ́nu kí a gbìyànjú kí a máa múra kalẹ̀ kọ́lọ́n kò ṣe ní ìrọ̀rùn. Bismillah. Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala, alhamdulillah. Atọ́rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábà annabi àti gbogbo àwátá ń gbìyànjú lójú annabi sallallahu alaihi wasallam sí jẹjọ́ gbìyànjú alkiyama. Akẹ́ àwọn afárá tó ti ń bá sọ̀rọ̀ látàrọ̀, àbí Allah subhanahu wa ta'ala kó bá ṣe àlékún dáadáa fún wọn. Gbogbo àwọn afárá ta kọ́ ìmẹ̀sìn lọ́dọ̀ wọn tó jọ wípé látara kíkọ́ wa tán kọ́ wa lọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá fi ṣe níwọ̀n fún wa. Gbogbo àwọn nǹkan tá ń wí táàfin ń rí ìwé nínú wọn náà làwọn àfáwà tí wọ́n sílé tọ́lọ́run ọba lọ Sheikh Hamza Aribi kọ́lọ́n kó bá aṣàlékún kí àtìkẹ́ wọn. Nígbà tí mo parí Kùránì tán lọ́dọ̀ bàbá mi àti ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá mi àtàwọn tírà ìtumọ̀ kékeré kọ̀ọ̀kan tá a máa ń kà nílé ilé kéwú Sheikh Hamza ni bàbá mi kọ́kọ́ mú mi lọ. Allahu Akbar. Ibẹ̀ ni wọ́n kọ́ mú mi lọ pé kí n ti lọ́mọ kéwú. So tí n bá sọ pé mo ní àfá officially àfá àkọ́kọ́ mi
òun lọ́lọ́run pè tí wọ́n ní sọ́dọ̀ hákù lórí bẹ́ẹ̀ yín. ni tán lẹ́tọ̀ọ́ lórí mi gan tán lẹ́tọ̀ọ́ lórí mi gan kódà pé yóò kọ́kọ́ jáde síta tí ó wàá sọ̀rọ̀ pé yóò dájú kọ àwọn èrò wọ́n sọ pé public speaking pé yóò dájú kọ àwọn èrò náà lọ́ọ́ yá bá wọn sọ̀rọ̀ ọ̀dọ̀ wọn láti kọ́kọ́ kọ ẹ̀wọ̀n kan nílé kéwú wọ́n ní káwá sí kẹ́lí mọ́tò sọ̀bà wọ́n pè wá jáde láàárọ̀ lórí assembly ẹ fi ń tírèènì yín díẹ̀díẹ̀. àti ìgbà wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí tírèènì wọn pé ọyẹ mọ wí ẹ̀wí nǹkan báyìí wọ́n fún wa ní tọ́pìkì ọyá tó bá dá ọ̀la lórí assembly ìwọ ló sọ̀rọ̀ nípa nǹkan báyìí ọlọ́run kó ń ṣẹ̀bà kí wọn kó bá gẹ̀ wọn kó bá ṣàmójúkò ní gbogbo àwọn àṣìṣe àti àmọ̀ṣe wọn. ní ìtẹ̀síwájú pẹ̀lú tí à ń kà lọ nínú ìwé halal sex and intimacy tí àwọn barista wa tí wọ́n kọ abẹ́ ọlọ́run bá lè kí ọlọ́kọ̀ bá ṣàlékún dára fún wọn. à ń ṣàlàyé lọ nípa àlámọ̀rí tó ṣe pàtàkì nínú ìgbéyàwó nípa pé kí ọkùnrin kó máa fi ohun dun ìyàwó rẹ̀ àbí kí obìnrin kó náà máa fi ohun ìgbéyàwó kó máa fi dun ọkọ rẹ̀. àwa ṣàlàyé wípé lára tọ́lọ́run bá lè kí ọlá torí rẹ̀ fi ní ká níyàwó òun náà ni wípé ìtẹ́sùkùnú ilé ìhà kábàá lè máa fi ìfọ̀kànbalẹ̀ sọ́dẹ̀ tó jẹ́ ìyàwó wa bẹ́ẹ̀ náà làwọn atájọ́ kan náà káwọn ìyàwó wa náà bá fi lè nífọ̀kànbalẹ̀ lórí wa ìfọ̀kànbalẹ̀ látara wípé tí wọ́n bá fẹ́ bí àbùkátà ara wọn níbi tí wọ́n ti bí ààrẹ lọ́nà halali tí è ṣe ọ̀nà haramu òun náà ni tánàbí sallallahu alaihi wasallam sọ fún àwọn sàábé rẹ̀ tán jẹ́ ọ̀dọ́ lọ́jọ́ náà lọ́hùn pé yá ma'ashara shabab man istata'a minkumul ba'ata falyatazawwaj ànábì ní mo gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ tẹ́ ń gbọ́ mi lónìí ẹni tó bá ní kápá nínú yín tó lè bọ́ obìnrin tó lè fún lóúnjẹ tí ó raṣọ sí lọ́rùn tí ó gbálé fún tí ó máa gbé falyatazawwaj ànábì ní kó lọ fẹ́yàwó. Yorùbá ànábì sallallahu alaihi wasallam pé àwọn tó ń dájú kọ tán jẹ́ ọ̀dọ́ yìí ara wọn ti jí pépé lọ́kùnrin wọn lóbìnrin ara wọn ti jí pépé wọ́n ti mọ bí ìgbésí ayé ṣe rí pẹ́ni tó jẹ́ pọ́lọ́mọ bàálíkẹ́ láti ní kó bàlágà. ànábì wa sọ reason tóun fi ní ká lọ ṣègbéyàwó fún wọn ànábì ní fa innahu aghaddu lil basar wa ahsanu lil faraj ànábì ní torí pé ṣíṣe ìgbéyàwó tí mo ní kẹ́ ṣègbéyàwó yìí òun ni ó jẹ́ kẹ́ lè máa rẹ ojú yín lẹ̀ gbogbo tẹ́ bá sọ pé ń rí lára obìnrin níta tẹ́ pé fẹ́ tí ó máa jẹ́ kójú yín máa tóbi ti ń rí lára ẹnìkan tẹ́ gbé sínú ilé bẹ́ẹ̀ náà ni yóò ràn yín lọ́wọ́ láti lè pa abẹ́ yín mọ́ torí pé mọ̀ pé ìgbádùn abẹ́ tí yín máa ń gbádùn ó ti lẹ́nìkan tó ń gbádùn rẹ̀ látara rẹ̀ lọ́nà ẹ̀tọ́. ànábì wa ní tó ẹni tí ò bá ti wà ní ìkápá nínú yín o fa alayhi bis-sawm kí wọ́n ẹni bẹ́ẹ̀ kó máa ṣe kí ni kó máa gbàwẹ̀ fa innahu lahu wija torí pé àwẹ̀ tí bá ń gbà ní yóò máa kó níjànú tá bá ń gbàwẹ̀ nísìnyí ọkàn wa kú omi pé à ń gbé wa dùn abẹ́ súnmọ́ obìnrin wọ́n tó ti jẹun bíi wákàtí 12 tí wọ́n ló máa rò pé olóbìnrin kan tó fẹ́ dì mọ́ so ànábì fún wọn ní solution yẹn àmọ́ àwa tá bá ti wá lọ́kọ́ńkọ́ tá ti níyàwó ńlẹ́kọ́ báwo la ṣe lè ṣera wa sí so òun náà ní chapter tá ṣe kíni òun náà ní chapter tá bọ́ sí so lára ibi tó lágbára jù nínú ilé ayé yìí particularly fún ẹni tó jọ wípé ó ti lọ́kọ ní àbó ti níyàwó lé òun náà ní ebi ìbálòpọ̀ ẹ̀mọ́ pé ebi tó ń jẹ́ ń bẹ ebi tabẹ́ òun lágbára ju ebi oúnjẹ lọ torí pé ẹni tẹ́bi yìí bá gbé tí ò bá sí páyọ̀ ọlọ́run ọba lára rẹ̀ kò sí nǹkan tí ò ní lè dánwò ẹni tí páyọ̀ ọlọ́run ọba tún wà lára rẹ̀ tó kéré tó yẹ pé ìpáyọ̀ ọlọ́run ọba wà lára rẹ̀ o àmọ́ ìpáyà rẹ̀ tún ju tàwọn kan lọ òun lẹni tó jọ wípé bóyá ẹni tó jọkùnrin tó ti níyàwó lé nísìn gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lọ níbi àwọn àlàyé mi tá a ti ṣe ó lè tí ebi òun bá gbé débì kan ó lè ṣe kíni ó lè mọ wòókù o gẹ́gẹ́ bí àpẹẹrẹ àbí kó jọ wípé yóò fọwọ́ ba nǹkan ọmọkùnrin rẹ̀ títí tí àtọ̀ fi jáde lára rẹ̀ yóò mọ̀ sí masturbation àbẹ́ni tó jọ pé òun náà jóbìnrin ni tóun náà mọ wòókù o àbí tí ó máa ṣe kíni tóun náà máa wá nǹkan tí ó máa kìbọ̀ abẹ́ ara rẹ̀ láti fi lè jẹ́ pé pípọ́ òun jẹ gbádùn pé ọkùnrin súnmọ́ òun àwọn eléyìí òun ìpáyọ̀ ọlọ́run tó ń bẹ lára wọn níwọ̀nba ẹni tí ìpáyọ̀ ọlọ́run ọba kò lára rẹ̀ tẹ́yìn òun lẹ́ni tó jẹ́ pé yóò gbéra rẹ̀ lọ bẹ́ẹ̀ lómi pé níbi tó dé dúró yìí o ilé ṣe sùúrù kankan mọ́ so yóò wá lọ ẹni tó bá jọkùnrin yóò wá lọ wá obìnrin tí ó bá sùn níta. èyí tẹ kọ́kọ́ sọ òun náà dá o. àwọn òde méjì náà ni mo fi sọ pé àwọn tí wọ́n tó sẹ́pẹ́rẹ́ ó kàn tó jẹ́ lesser of the two evils. so tá ẹ pé aburú méjì la gbé kalẹ̀ yìí èwo ló wúwo jù mẹ́ èwo ló kéré jù mẹ́ tá à ń sọ nìyẹn. so ẹni tí wà àbóbìnrin náà tó yẹ kó náà agbéra rẹ̀ lọ́bọ̀kùnrin kan wípé mo gbéra mi lẹ̀ fún ọ fi mí ṣe tó bá wù ọ́ fi mí dára tó bá wù ọ́ kò sọ́kọ̀ mi lára ǹdè.
so irú nǹkan báyìí aburú ńláńlá ni tí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ pàápàá jùlọ Kó ṣọ́ wa láàrin ńbẹ̀. àwa tá a jẹ́ mùsùlùmí kọ́lọ́run kó ṣọ́ wa ńbẹ̀. So eléyìí ló fi jẹ́ wípé àwọn àfáà máa ń gbà wá níyànjú wípé kéèyàn jẹ́ni tó jẹ́ wípé yóò ṣàmójútó ilé rẹ̀ lábala bíbí. Àwa tá a jọ́kùnrin ká gbìyànjú ká rí wípé à ń sa ipá wa láti fún àwọn ìyàwó wa lẹ́tọ̀ọ́ wọn lórí ibùsùn. torí ẹ̀tọ́ ni Ẹ̀tọ́ ni nínú àwọn right bẹ́ẹ̀ ni tó wà láàrin ọkọ àti ìyàwó ni ìyàwó. so òun náà ń pè mutual right ni so n tí wọ́n sì ń pè ní right nínú marriage ó ní pé n tí partner yìí ò bá fún yàn tó yẹ pé èèyàn lè béèrè rẹ̀ as of right náà lóbìnrin mi ò fi fẹ́ yarí mọ́kọ rẹ̀ lọ́wọ́ pé give me my right ẹ̀tọ́ mi ni má fi dùn mí n tó sun débẹ̀ nù so bí ọkọ ṣe lè béèrè right rẹ̀ lérí eléyìí lọ́dọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ìyàwó náà lè béèrè rẹ̀ lọ́dọ̀ ọkọ. so ká má fi òǹgbẹ rẹ̀ ká má fi gbẹ̀ wọ́n. So bá a ṣe máa sọ pé àwọn obìnrin mi ò máa sọ fún àwọn ọkùnrin pé sóúnjẹ ni bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà máa ń sọ fún obìnrin mi náà bẹ́ẹ̀ náà pé wàhálà rẹ̀ pọ̀ gbogbo náà ni wọ́n fi sí ọ ni bẹ́ẹ̀ sì ni ara kálukú yàtọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ nínú ìwé Garment of Compassion wípé àwọn obìnrin míì wà tó yẹ pé ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn kódà kọ́kọ́ parí iṣẹ́ pẹ̀lú wọn nísìn ara tó ti dé padà. So obìnrin téèyàn bá mọ̀ pé ó rí bá òun gbogbo gbìyànjú téèyàn bá lè ṣe kéèyàn ṣe débi pé sẹ́wọ̀n pé ọkọ òun gan ó lè má lè kápá ìyàwó rẹ̀ tó nǹkan bọ̀ ẹnu èyí tó bá ṣe òun náà ìyàwó àbíṣe tàbí kò ní àbíṣe yóò gbà á. àmọ́ kọ́kọ́ kan wàá neglect ẹ̀ àbí kọ́kàn ṣe ṣúẹ́ṣúẹ́ kan kó wá dá dúró ọkọ mi ìdẹ̀rí tó bá ṣe ṣúẹ́ṣúẹ́ yẹn tán báyìí ó sùn lọ́nu kò ní wá concerned gan ó yẹ kínú ọkùnrin má dùn pé mo fẹ́ fún ìyàwó mi ní kinní tó bá ti pẹ̀lú bínú rẹ̀ ṣe ń ṣeun gan Ọlọ́run lè ṣàánú rẹ̀ pé kí kó tètè ṣe kíákíá kó fi tètè ṣe nǹkan tó bá yẹ kó ṣe orí nǹkan tó le ni nǹkan tó yẹ pé téèyàn ò bá rí ṣe ó lè dá wàhálà lẹ̀ ó lè gbéyàn lọ ṣe nǹkan tí ò yẹ kí èèyàn ṣe but àkọ́kọ́ nù nǹkan tá a nídìí láti fi solve irú problem yìí náà ni pé kí àwọn atajọ́kùnrin ká bẹ̀rù Ọlọ́run nípa àwọn ìyàwó wa àwọn tó jóbìnrin náà ká bẹ̀rù Ọlọ́run obìnrin míì ní timetable fọ́kọ rẹ̀ ìgbà tó bá ti wù ú ni tí ò bá ti wù ú ṣe ọkọ ọba kò sí tó kàn. Ó jẹ́ tí mọ́gbọ́n tí ó dá tí ò ní fi ní jẹ́ ṣíṣe. Subhanallah. Tó fi wá di pé obìnrin míì látara pé ń reject ẹ̀ fọ́kọ ní ọ̀nà tí ò yẹ kó mọ̀ gbà reject ẹ̀ ọmọ ọkọ mi gan kẹ́mi kú mbẹ́. Ìgbà tó wá di pé ọkọ ẹ̀mí tí ọ wà sí ọkọ náà bá ní òun ò sí bá so ká ṣọ́ra Ọlọ́run kó ṣàánú wa. Àwọn tí wọ́n fẹ́ pè sórí ètò lórí tọ́pìkì tí a ń bá lọ yìí 09072386975 09072386975 nínú 08134644877 08134644877. Kọ́bìkì yìí tá a bá fẹ́ tanra wa tàbí tá a bá fẹ́ máa tanra wa òun ló kù ó ti dá wa lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ nulẹ̀ náà. Wa alaikum salaam wa barakatuh. Ẹ kálẹ́ o náà ó ti cut so àfi tá a bá fẹ́ máa tanra ló kù ó pọ̀ káàkiri tó jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì sọ nípa kóbìnrin máa forún dún ọkọ rẹ̀ pé àwọn màláíkà máa ṣépèlé tílé òfin mọ́ ni. Naam. Pẹ̀lú yín. Ẹ ṣeun sá. Naam. Àmín. Ẹ dákun ẹ̀yà ń sókè sí dáadáa. Àmín. Naam. Àwọn tó ní wọ́n máa ń lò fún àwọn tó ń lè ṣáwà pé àwọn tó máa wà òkè láti ní ìjọba ní gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá fún ọ̀pọ̀ Àmín.
ẹ ṣeun jazakumullahu khairan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan náà ni pé méjèèjì kò sí èyí tó dáa ń bẹ èyí tó dáa jù ni pé ká ṣe lọ́nà tọ́lọ̀ ń gbé kalẹ̀ tánàbí náà sì fi encourage wa ànábì sallallahu alaihi wasallam ń la síwájú wa ní gbogbo nǹkan nínú ọ̀rọ̀ tá ànábì sọ tó fi condemn sex starvation òun náà lè ta sọ lẹ́ẹ̀kan yẹn ipe obìnrin tó bá forún dun ọkọ rẹ̀ àwọn màláíkà máa ṣépèlé alaikum salam fi barakatuh àwọn màláíkà máa ṣépèlé tí ilé ó fi mọ́ ni. So bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà tóun náà bá fi oorun tó fi dá ìyàwó rẹ̀ lójú òun náà jẹ́ ẹlẹ́ṣẹ̀ lòun náà tó ti torí pé n tá à ń sọ yìí mutual right ni láàrin ọkùnrin àti obìnrin àbí Ọlọ́run ọba gbogbo àwọn tí wọ́n ní irú problem báyìí ẹlòmíín náà ní irú problem tá à ń sọ yìí ń gbọ́ wá báyìí ìwọ ọkùnrin tó yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí dákun bá wa ṣàtúnṣe tó bá pé nǹkan kan náà lẹ bá dáríjì káàsì ló ti níbì kan tó tún tojú bọ̀ náà ni mà wípé tí ì bá sọnà ẹ̀tọ́ ló gbà ṣe é ẹlẹ́ṣẹ̀ ni wọ́n níwájú Ọlọ́run ọba o. torí ẹlòmíì ìta ni ó ti lọ lo gbogbo ẹnájì rẹ̀ yóò wá délé yóò wá máa sọ sítórì so eléyìí kò bójúmu rárá Ọlọ́run kó ṣàánú wa. Àmín. So bákan náà nínú àwọn àlámọ̀rí tó ṣe pàtàkì òun náà ni wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ forundunni nígbà míì ó súnmọ́ kó jọ wípé bóyá medical issue ni ó lè jẹ́ látọwọ́ ọkọ nígbà míì ó sì lè jẹ́ látọ̀dọ̀ ìyàwó ìgbà míì wà tó jọ wípé. ẹ yọ kíní ẹ̀kọ́ mẹ́kẹ́ sí speaker. ìgbà míì wà tó jọ wípé medically ọkọ lè má wà òkè láti ṣe ìbálòpọ̀ táwọn elétò ìlera náà sì jẹ́ kó yẹ wípé pẹ̀lú tí ń ṣe yín yìí o. ṣe bọ́kọ tó bá gbéra rẹ̀ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nísìnyí tó bá di pé kò ṣiṣẹ́ dáadáa tí àwọn bá mú advice wa pé bóyá kẹ́ lọ rí dókítà kò sí nǹkan tó ṣe mí nǹkan sì ṣe torí pé tó bá ti wà consistent ju nǹkan ti ṣe but ìgbà míì wà ká lọ mọ̀ pé nígbà míì power máa ń wà ìgbà míì power máa ń lọlẹ̀ kì í ṣe gbogbo ìgbà ni kóbìnrin expect pé ọkọ wọn mọ perform ó lè máa ronú owó now assalamu alaikum kì í ṣe gbogbo ìgbà náà ni ọkùnrin náà gbọ́dọ̀ rò pé obìnrin náà gbọ́dọ̀ perform to expectation ìgbà míì wà tó yẹ pé moral yóò lò ìgbà míì wà tó yẹ pé moral wà high yóò high so economy bá ṣe ó bá ṣe rí ni. àwọn èèyàn tẹ́ máa ń tẹ́ máa sọ tẹ́ economy yẹn kò èmi ò gbà wọlé tó bẹ̀ yín ṣàlàyé lédè ok network yẹn dára lé so tí èyí tá à ń sọ tẹkọ́nọ́mì èyí tó yẹ kẹ́ ẹ̀ wọ́n fi pàrònú rẹ ní ọbẹ̀ kọ́nọ́mì ṣe rí òun náà ní o ò ní sanwó fẹ́lẹ́ yìí náà abẹ́gẹ́tì bẹ́ẹ̀ni òní ó sì tẹ bá sì ṣe tán yóò tún motivate yín àwọn nǹkan tó fẹ́ wá lọ síta lásìkò ẹ̀mí rẹ̀ ó balẹ̀ ọkàn rẹ̀ ó tutù ara àwọn àǹfààní tí ó sì tún gbalada. Ọlọ́run kò ṣe rọrùn àmín kò sí network lónìí wàhálẹ́kùn sàlámù lọ́wọ́ náà. ẹ kálẹ́. àmín àtẹ̀yìn náà. àmín. Now. Tó. Ṣé sáwọn náà ń gbọ́ prógrámù pẹ̀lú wa báyìí? Ṣé sáà rìkọ́dù ẹ̀ bóyá káwọn náà gbọ́ bá a ṣe ń sọ kó fi lè ṣiṣẹ́. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wàá sí ẹ ṣeun jazakumullahu khairan. ẹni tó bá bá kọlọ tún bẹ̀ sí jazakumullahu khairan subhanakallahumma hamdik
ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ya dhal jalali wal ikram.